lọ́dún tó ọdún mẹ́ta ní ìsìn létí létí kú àmọ́ ní ìdí ọ̀rọ̀ tó ráwọn èèyàn ni wọ́n fẹ́ lójú ẹni kan kú ṣe ọ̀sọ́ pé ọlọ́run kò mú wá àmọ́ tí wá jáde ní ìsìnkú ọlọ́run kò mú wá sún èlò fi kàn wọ́n á fẹ́ kí yá sọ́wọ́n kíkílẹ̀ eléyìí ni inú ìwádùn àwọn náà rẹ̀ kòránì wá ní sáàmà yí pé Islam gbogbo nǹkan ló ti bá tú ẹ̀ ẹjọ́ ní tàǹfà kọ̀hán ọkùnrin tó jáde tó yàwó òṣèṣì náà òṣèré ni mú wá ó yàwó òṣèṣì náà wọn Islam wá yọ ẹ̀ nìyí wá ọlọ́mọdé àwọn ká tó lè bọ̀ ọgbọ́ ó bùra o. أنت شهدا وكان يجعل الذين يرمون شهادا ولم يكن لهم شهداء. ọlọ́run ni wọ́n kọ́ ẹ̀sìn sáyàwó wọn àmọ́ kò sí kò sí ẹ̀yẹ ní kankan mú wa. إلا أنفسهم. ẹ̀dá rẹ̀ nìkan náà ni òun nìkan ló sọ bẹ́ẹ̀. فشهادة أربعين أربع شهادات بالله. ọlọ́run ni ó kúra dẹ́ẹ̀dẹ́ẹ̀ yọ fọlọ́ kúra dẹ́ẹ̀dẹ́ẹ̀. إنه لمن الصادقين. láti máa sọ yìí. ọlọ́run ní bàbá mi ṣe yóò dùn fi dá wa lórí pé ó tọ́ ní tí mo sọ yìí ó kún tó kúra dẹ́ẹ̀dẹ́ẹ̀. وكان ذكرنا لعنة الله عليهم كان من الكاذبين. ọlọ́run ní àwọn àgbà àǹtó nígbàgbọ́ àyíká yóò ṣẹ̀ṣẹ̀ wá síkì la'natullahi لعنة الله عليهم كان من الكاذبين. ọgbẹ́ ibi dandan ọlọ́run ọmọ bá àwọn tọ́wọ́ ẹ̀kọ́ òwúrọ̀. ويمنع عن العذاب أن تشهد أربع شهادات بالله. ọlọ́run ní sáà kí ló torí ẹ̀ sílẹ̀ torí yí pé tádébọ̀ bá ṣe sìnà ikú ni tàbá rẹ̀ yóò fi yẹn gbé ikú yẹn kó fún obìnrin. ọlọ́run tó ń bá wá ṣe bẹ́ẹ̀ tán. إنه لمن الكاذبين والخامسة أن غضب الله عليها. àmì sọ kóbìnrin ọkùnrin nìkan obìnrin náà bọ̀ sílẹ̀. òun náà wà á wà. أربع شهادات بالله. ọkọ lọ sọ pé àwọn òṣìṣẹ́ náà mo fọ àwọn tí wọ́n á mú kù mí mo fún wọn kọ́kọ́. tọ́lọ̀ ní ẹbúra ẹ̀sì ṣe pé ìgbè tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ lórí. èmi wá bẹ̀rẹ̀ nígbò ìyàwó òfin àdúgbò obìnrin tí wọ́n purọ́ mọ́ tí wọ́n wò. òun lọ fẹ́ pa o òun lọ fi ìkan sí lára o òun ló ti gbá o Al-Qur'ani wà ní. wájú iná rẹ̀ la wá wà yìí o bá ń kó mojú lẹ́lẹ̀ yìí kó ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni. ààyè tí ìsinú ilé ọlọ́run ti la wà yìí ìjọ mo tó adé láyé mi ní bàbá ìgbà yà má kúra dé lélẹ̀ ibẹ̀ ìwọ lọ ilé rẹ̀ mo wà yìí o tó bá jẹ́ àtúnṣe Suleiman Farukọ àmìnàtí bá máa bá rẹ̀ ní àdúgbò ádà tí mo bá máa pẹ́ gbogbo tí jẹ́ lánàá ló tí àìdí pa mí. mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wà yìí tó bá jẹ́ pé àárẹ̀ ti ṣe mùdírù márùkà àbíkúláì ádà tó bá pé Mr. Man Faruk bá máa pẹ̀ ọmọ mi gbogbo láti ti lẹ́nu tó àyè. Wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta o tí mo bá máa pẹ̀ sẹ́ ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ìsìn mo tún wí lẹ́kẹ̀ẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi. Àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn ilé ẹ̀mọ́ wà ní.
tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rọ́ọ̀fù mi káàkiri gbogbo ayé pátápátá wípé èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dandan ọlọ́run ọ̀rọ̀ rẹ ni ó ọ̀rọ̀ rẹ ni tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni ó mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti mo bìọ́ tí ọba jẹ́lẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ pípẹ́ mi mo fẹ́ pa mò ní gbogbo mi dáadáa ìwọ ọlọ́run àti bínú rẹ ọlọ́run kọ́ mẹ́jẹ ti. Now, ẹ bá wa bá dẹ̀. Clarification. Kí ló wá ṣẹlẹ̀? Ẹ fi ara balẹ̀. Kò sí ìkàdà àdìrí láyé. Kí ló ṣẹlẹ̀? Kó tó di pé mufti dé. Bí iṣẹ́ mi tí mò ń ṣe dáwà ni mi máa bá lọ. Wọ́n máa ń yàn kí sí ọlọ́wọ́ bá mi lọ. Àwọn ìbádá mi lọ, àwọn kí sí ọlọ́wọ́ bá mi lọ. Àmọ́ gbà mufti dé. Tọ́lọ̀ ń lo bàbá wa, ọba ìlú lọ́dà àti kó bá bèbè rẹ̀. Àti ìgbìyànjú tí mo dírù mo wá pinnu rẹ̀ ní máa bẹ ọlọ́run. Sọ́ra ètò gbérí sí gbogbo tí ń ṣe tí bàbá yóò fi rí ibi àti fi àyè yìí tẹ̀lé mọ́lẹ̀ ní ọlọ́run wọ́n ti lọ ṣẹlẹ̀ sí mi. Ìyẹn ló fa tí mo dírù bá ń lọ wá sí kékeré ní ẹ̀sẹ̀ ní lọ wá sí tẹ́lẹ̀. Náà sì ní ìjàlẹ̀ yà ní lọ wá sí. Náà òde àkọ́kọ́ tá a wà lọ bàbá sífì máa gbà lọ lọ́lọ́dún yá gbàgbà fẹ́ wọ́n ti program wọ́n lè pè ní ọ̀pẹ̀lú àwọn alẹ́ àjẹ̀bó òní ìṣẹ́ àti òǹkàndọ́ nígbà fẹ́ sọ̀rọ̀ òye gẹ́gẹ́ bí àfà àwọn ní àjẹ̀bó lórí ọ̀bà yìí lóṣù tó wọ́n parí ẹ̀ wọ́n fẹ́ lọ sí gbọ́ fún wọn parí ẹ̀ yọ̀ọ̀bà yìí. Ọlọ́pàá mi lẹ́nu rí wọ́n kàlẹ́ ìgbà tó máa ń kí tẹ́fẹ́ nù ẹgbogbo ẹ̀yọ́ wọn owó tí wọ́n bẹ̀ tẹ́fẹ́ nù ọlọ́pàá rẹ̀ ṣẹ̀ ní táwa wà lẹ́yìn fún náà ọba mú ẹ̀dá fún wọn wọ ìgbà àyẹ̀wò ní máa kì í wá ìmọ̀lẹ́ àgbẹ̀rẹ̀ rẹ̀ sí ètí mo sáfẹ́ ètí mo fẹ́ kọ́ sẹ́yìn ọlọ́run ti ṣẹlẹ̀ pé ọba látàrí tó wá gbọ́ ọba ní gbogbo ọjọ́ tí ó pàdé pẹ̀lú ọba tó dáwọ́ á pàdé pẹ̀lú ọlọ́run á ti pàdé sí Ádámù. Àwọn lè máa ń wá ọmọ àyírí wọn mú lọ sọ́dọ̀ àmúrá mọ́sáàsì àfọ́ àmúrá ni wọ́n jòkó ibo ti rí ìtò ṣe wọ́n sẹ́ǹdì fídíò rẹ̀ síta náà. Ọlọ́wọ́ ìfẹ́ ni o ẹnìkan mọ̀ ọ̀rán wo ìfẹ́ wọn lòun ní o ìfẹ́ wọn lòun ní o wọ́n sì gbá bí wọ́n sì ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ìrẹ́ lọ à ń lọ àwọn wà ní ibi gbọ́dẹ̀ jẹ́ sí àmì ọ̀rọ̀ mọ́sá yára yọ wọ́n sì àìkọ́ fọ́ọ̀mà mo ní kọ́ wá kéèké wá sí ibi ìbí náà fọwọ́ sí mo lọ sí ìdáná mo ti wà ń bẹ̀ àwọn ọba ìmáàmù ti dé gẹ́gẹ́ bí àṣà lọ ni kí wọ́n bá ṣe wòlímà tán àwọn náà wọ́n sùn ìjọ tó bá fẹ́ káwọn káwọn mọ́kọ̀ bá yín sùn yìí ẹ̀ pè mí yìí wòlímà lè máa jẹ́jọ́ Thursday àbíjọ Wednesday kí ìjọ máa jẹ́ Thursday àbọ̀bá jẹ́jọ́ Thursday kí wọ́n fi ìka èsì Friday àbí Saturday wọ́n máa dàpọ̀ àwọn kò ní lọ́rùn àwọn máa ń gbogbo ojú lẹ́yìn pé wọ́n ṣe onímọ̀tà wọ́n yọ̀ dà wọ́n pé àfáàjú sọ yìí bọ́ èmi tẹ̀sí ọ̀nà lórí tọ̀ èyí tá a ṣe ní oṣù tó ẹni kan fún kèmí gbà lójú ìmọ̀ káàkiri ní bọ̀ wọ́n àfáàwá ọ̀pọ̀ ẹ̀wọ̀n bá ní yòókù
wọ́n bá ti lọ ilé ìtumọ̀ mi. Ọ̀pọ̀ ẹ̀rọ ní ilé ìwé ìlú wọlé dáadáa. Kí àwọn èèyàn wọn rẹ̀ ni wọ́n ti gbogbo ẹ̀. Wọ́n sì jòkó. Wọ́n lè tó lọ. Nígbà ọ̀yá program kan yìí. Nígbà program kan wọn, èmi ni mo kọ́kọ́ sẹ́ẹ̀tì ẹ̀ yí pé ọ̀rọ̀ yẹn ń repeat. Ààrẹ ìgbẹ́ni bá kí sẹ́ẹ̀tì yẹn gbogbo ara ní tutù. Tí ìdájọ́ pé yé kí lè lè wọ̀ lọ. Bí àánú tí wọ́n fi tọ́ wa bá a ṣe bá àwọn bàbá yìí. Mo rí ní orí pé ìgbàlẹ̀ ti àfáàsì mi. Kí mo fẹ́ ṣe wọ́n wo àwọn èèyàn lára nìyẹn mo ṣe ìṣòro wọn dákẹ́ ẹ̀kọ́ ọ̀dánilóhùn mo tún wọ wájú ọ̀dánilóhùn kí láà wá sí wọ́n ṣẹ́jú sí àfáà àbúkọ́lù ti dání sí kódà mo gbé magrifóònù yẹn fún bàbá wọ́n yìí sùn kọ́lá àwọn àgbà báyà bí a máa sọ̀rọ̀ bùkírì bí a ké wíwí tó fẹ́ táyì bá sọ̀rọ̀ yẹn ètò ti lágbára àbá ń sọ̀rọ̀ lọ wọ́n ní báyìí ní ìjókòó ní wọ́n jókòó ti tó apára àtàrí tó ti yẹra báyìí wọ́n ti ṣubú tó máa ti jókòó yẹn wọ́n ti rí wo èmi mo fi sódà tèmi mo fi hóòdì wọn ikọ́ lọ́n sá làwọn ní ìta kò sí mo hóòdì wọn àwọn sọ fún bàbá rọ̀ wọ́n tètè parí ló parí káàmù lórí ọgbà mọ́ àwọn kan ká gbé wọn sórí wọn sí yà wọ́n yà wọ́n fọ́tò àwọn kan ká pọ̀ wọ́n ní ọlọ́wọ́n ní ìyá ẹ̀dúró lágbolé ilé bíbọ́ rẹ̀ bí wọ́n fọmọ sí nìyà obìnrin kan wá lọ bá tó gbogbo mọ́tò wà títì mo wá bẹ̀rẹ̀ dákùn tó lọ fún wa ní mọ́tò òun ló wá fún wa mọ́tò ẹ̀dá àdìfáàsì wa yẹn fi wọnú mọ́tò kí n tó lọ mo pa ara yìí bàbá wa sọ ìmáàmù ìyáwó wọn bẹ̀rẹ̀ láti dé wọn lè dé gbogbo ìjọba wọn là ń jẹ náà ìjà àti kọlọ náà ní ìdá kù sí. bẹ́ẹ̀ ló ní ìṣe ronú jọ́lẹ̀ ní ronú lẹ̀ tí wọ́n bá ronú lẹ́kọ̀ọ́ ní lọ́rùn àwọn èèyàn takété báwọn olùgbà kó mú mi ìfàyàṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jọ tọ́ wa. bẹ́ẹ̀ náà bá ṣe dé ara mi bẹ́ẹ̀ ń bọ́ màtí tó ní wàhálà rẹ̀ bọ́ tí kọ́ wá ní sí lórí ìlú náà ní súnmọ́ wọn. bọ́ àwa gbé wa sí mọ́tò èmi mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bò bíi báyìí. afa abdulrasheed tọ́lọ́ bá fẹ́ sọ̀rọ̀ tán mákúrọ́ arúnà rasheed wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wà lẹ́gbẹ̀ẹ́ òsì afa wa abu wà lẹ́yìn baba sunan kunyari wà lẹ́yìn baba wa professor bilimọsi wà wájú àti baba wa rọyìn sùnkaba tó yusuf lára àwọn àwọn ọmọ tó gbogbo bí ọba yóò mi fi kún bẹ́ẹ̀ àyẹ̀mí díá pé ọlọ́mọdé wọn àti wọn kì í fọ̀ fún ọ̀dọ́ ló dá wa kí mo lè ṣe wo ọ̀sáré bọ́fìlà mo bọ́ sọ́ọ̀kì wọn kí èsì ó lè máa wọ inú ọpọlọ yẹn wọn á mọ̀ sáàbì apá àtẹsẹ̀pọ̀ mo ní kí á lọ sí iná ọmọ sáàbì tọ̀rọ̀ máa ń sọ fún ẹ pé ẹ̀rọ òkèèrè kọ́ yìí ẹni àfẹ́lẹ́kùtẹ̀ bá kí ẹ gbé wọn lọ́bẹ̀ kọ́rọ̀ òun ló là wá àbí wọn yọ hospital àbí dókítà dẹ̀ yóò yẹ wá pé dókítà ṣe díẹ̀ ló ṣe pé kí ní ìlú stroke àkọ́rọ̀ wọn dà ẹ́ àwọn olùdó náà ọkọ̀ àkùnjáde ìgbà dókítà fẹ́ tọ́jú wọn àfọ́jú máa mọ̀ ọ́ pé gbogbo wọn àánú wọn máa wò ń bọ̀ ya débi wákàtí kan làbá ní bàbá tó tẹ̀lé ìbò tó ní bàbá tó ọjà ọlọ́run ìjà pàtó tó ń tí àwọn òbí à wọ́n yẹ gbogbo yíyọ ẹ̀ka jọ dédé yìí ọ̀rọ̀ ta fún ni máa ń gbọ́fẹ́ sọ lọ́jọ́ ìdápọ̀ òtún rẹ̀ ló ní iná tó pé yọ̀ ó kì í mú fa yóò sì ní mú bí lẹ́yìn òtí máa fi mọ wà má tọ́ka ní ìdá èyí bá yàgbá ní ẹ̀sẹ̀ lọ́wọ́ sọ́wọ́ fún ìmáà pé ha ẹ̀ padà dìde àtọ́lùmọ̀ dáadáa ó ní ló ní wọ́n ní dọ́kítọ̀ wí àwọn ní a kò sí náà wọ́n tún fi yẹ orúkọ mi pé bó ṣe rẹ̀ nínú mọ́lẹ́kọ̀ọ́ ní kí máa yóò kú ní o ó ká lóun ọlọ́run ní ọ̀pọ̀ pàdé pẹ̀lú ọlọ́run
ní àsìkò sí pẹ̀lú wàhálà gbogbo ń tà lè ṣe láńdò àlèṣe láńdò kọ́lẹ́sàn tá a ní mọ́lọ́mọ́bọ̀ àyíbá bára fún àbúrò gọ́fúnà wà yìí wọ́n wá ń dé alámúlẹ̀ lẹ̀ wá pé gọ́fúnà agbọ̀rọ̀gbìn wọn làbúrọ̀dù ní o ọjọ́ pé bí màá bá pọ̀ àwọn kan ní kájọ Àbújá múlẹ̀ àsìkò tó ṣẹlẹ̀ yìí wọ́n ní sípàtì fún wa kò sí ewu òní ná tábà gbọ́ làbúrọ̀dù dáhùn oṣù mẹ́fà ara wọ́n yà á ní rárá ìlànà ti kọ́nà ọ̀fà ti gbọ́n ìdí náà ní Gaya àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àǹtí lọ pẹ̀lú àdúrà àbíbí tọrọ orí àwọn lọ́fẹ́ pa wọ́n wọ́n ní jẹ́mú tí lọ́fẹ́ dámù nínú ìjọkókó lè máa lò lọ nígbà tí ìdí jẹ́mú tí sí ìgbáyé tẹ́lẹ̀ tí ó lọ ní mo sì ṣe tó ipò ní ìtọ́lọ̀ ni máa lọ tẹ́lẹ̀ lókòrókún kí o ló máa bí ìṣẹ́ ẹsẹ́ kí ní ìsọ́tọ̀ bí ìṣẹ́ ìlú wọ́n máa yẹ ìgbà bá mi láti Ibrahim ayébámọ̀ sẹ́fẹ́ bí a bá kọ̀wọ́ sí ìkà bí àkọ̀wọ́ dání bí bá ẹ̀kùn sí afẹ́fẹ́ bá ti lọ sílẹ̀ káwọ̀ máa ti fárúkú ní afẹ́sì kan ní ìyàtọ̀ fi bàbá wá sí tó kú lélẹ́ nínú ó ṣe eré kú ní kò sí ní ìkà ní lẹ́yìn ayé Adamu ní ọjọ́ Adamu kú táwọn bàbá dé láti lọ rẹ̀ àwọn tí wọ́n bá táwọn bá wájú wájú láti wọ́n wájú ló wọ́n ní ṣúlé ọlọ́mbà lọ yá lọ́nà àjí ó ti yá lọ́nà àjí ẹni pé lókù wọn èyí tí mo lè gbà kí á mọ̀ fún ti ní forílẹ̀ dáadáa dájú àdámọ̀ yìí kí n dájú ìyá tó máa ní gbá sí sí ó ti lọ́nà bá tọ́lọ́ lórí pé ó sì síra rẹ̀ yé ìtọ́sí sọ́kùnmá ìtọ́ dákẹ́ lé nínú tọ́ wọ́n ní ọdún ìgbé ni wọ́n rẹ̀ ní Àdámù tó náà lọ́ba níbi ló fẹ́ pọ́ sínú kábúrọ́ tọwọ́ máa gbà wà sọ́dọ̀ wọ́n sí Àdámù kíkí ló fi yẹ́sọ́ kíkí ló fi àwọn adìẹ wá yìí áńkáàtì tó ti lọ sí pé ẹnu wá áńkáàtì tó kọ́ fún wọn lọ́rùn ní nípadà máa burú ní bẹ́ẹ̀ náà bá ẹsẹ̀ sùúrù òun ló fi gàdúrà alápò òun ló ti gbá òun ló fẹ́ pa wọn ó tó lẹ́wọ̀n àdúgbà tó rẹ̀ lọ́wọ́ wàhálà tó ti gẹ́gẹ́ tí mo gbà gbére ara mi. ẹ̀yìn ẹwà yìí wọ̀rọ̀ ni ẹ̀ṣọ́ wájú ẹ̀ṣọ́ lẹ́yìn kì í fi mú ọdún mo sọ fẹ́ sílé ìmọ̀ lọ sórí ọlọ́run èyí lọ́rọ̀ àmọ́ pẹ̀lú lẹ́yìn ìkan náà ti wá sọ ìgbọ́ fẹ́ pa mí the application